lábùtú yẹ kẹ́ ìyàwó lóyún tọ̀nà gbọ́kọ ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá òun rèé láyé àtijọ́ ẹ̀jẹ̀ kan sọ kíní kan fún yín pé inú ìjẹ ọba ni wọ́n ti yọ ìjọba láyé àtijọ́ ọba ìlọba lórí ohun gbogbo ọba ló nílùú ọba ló nílẹ̀ tí ọ̀rọ̀ bá ṣẹlẹ̀ nínú ìlú ọ̀dọ̀ kábíyèsí ni wọ́n ń kó ọ̀rọ̀ lọ kí ló sì fà á àwọn ọba àgbà náà wọ́n wà lórí oyè pẹ̀lú òtítọ́ àti inú mímọ́ pẹ̀lú àyà funfun òun lọ́pọ̀lọpọ̀ wọ́n fi ń pẹ́ lórí oyè torí wọ́n ń ṣe àwọn òṣè nítorí owó wọn àjọba nítorí owó Ifá ló yàn wọ́n ókè ẹja dúró lẹ́yìn ìgbà náà igbá oyin wọ́n gbé kalẹ̀ igbá ata wọ́n gbé kalẹ̀ igbá oyin nígbà tí Ifá bá ti lè yan tó bá ti lè mú ẹnìkan kò sí ọgbọ́n kò lè gbégbá ata igbá oyin ni ó gbé igbá oyin ni ó gbé ṣùgbọ́n nígbà tó ti di pé àwọn ọba wọ́n ti forí adé wọn gbolẹ̀ ló ti di pé ilẹ̀ Yorùbá a ò fi bẹ́ẹ̀ fífa yan ọba mọ́ owó ló kù tẹ́ fi ń jẹ ọba ìjọba ló wá ń padà ń yan ọba fún wa Ifá ò mọba mọ́ ẹjẹ́ ń sọ fún yín òun nísìn a lè rí ọ̀jọ̀gbọ́n pòfẹ́sọ̀ tó yẹ pé ó kàwé ó dẹ̀ gba oyè pòfẹ́sọ̀ ó gba oyè ọ̀jọ̀gbọ́n nínú ìwé ó sì wà nínú Nàìjíríà yìí ọba sì tọ́ sí ìlú aláwọ̀ fún ni wọ́n ti nà mọ́ bàbá yìí ń sin òun àwọn tó wà ń lé Ifá ò mú wọn mọ́ o ọ̀dà ẹ jẹ́ ká wá wọ ìwà àti sí àwọn ọba ẹ kà ń rí lónìí ilẹ̀ Yorùbá àgàdàgídí ti pọ̀ jù àgàdàgídí ọba ó ti pọ̀ jù ẹ jẹ́ ká kọ́ gbọ́ eléyìí náà tó ṣẹlẹ̀ ní Ifọ̀ orílẹ̀ Ifọ̀ àbí mbọ́lọ́sẹ̀lẹ̀ ẹ jẹ́ á gbọ́. orúkọ yìí ṣàfihàn ọmọ Nàìjíríà ní wọ́n pọ̀ ní. orúkọ mi ni Aríọlá Abraham Love Jíde. Bàbá fọ́nrán tí a rí tí ó ń jàrọ̀ yìí tí ẹ kúnlẹ̀ ní àsìkò ohun kábíyèsí kan tí wọ́n ń sọ̀rọ̀ bàtàbàtà mẹ́tì tí a tọ́ ní tí wọ́n ń gbà yín létí. Ẹ̀ṣẹ̀ wọlé ṣe dúdú bẹ́ẹ̀ bàbá kí lè ṣe lórí adé. Ẹ sì sá. Mi ò ṣe kankan fún wọn. Kábíyèsí wa ní bíi olórílẹ̀ lẹ́ni tó ń sọ̀rọ̀ yẹn. Olórílẹ̀ Ifọ̀ ló ń sọ̀rọ̀ yẹn. Àwọn ló ń ṣépè yẹn. Bẹ́ẹ̀ ni àwọn kábíyèsí olórílẹ̀ ló ń jẹ náà ń ṣépè yẹn. Wọ́n lẹ̀ èdè ń bani lọ́jọ́ yẹn nítorí pé olùbọ̀ sí junction bẹ́ẹ̀ ni pé kí n wá nǹkan tí máa jẹ. Pẹ̀lú sà. Mo gbọ́ ìsà. Yẹn bí wọ́n ṣe mo ṣe ló tọ̀ ń yẹn. Mo ṣe ní màtò yẹn tó kàn bá ìwọ kọ́ ni mo pè mo lè sáré lọ báwo pé àwọn káyéèsí o yóò mọ̀ pé ẹ̀ ń pè mí ẹ̀jẹ̀ má bínú sà. Yẹn nígbà tí wọ́n fi dọ́dọ̀ ẹ̀ báyìí fúnra wọn àwọn náà gbá òkè kan fi dà á lẹ̀ tọ́lá ìṣẹ̀dá mi lóhùn lórí ẹ̀rí ti ṣe àmì ṣídà mi. Àmúlẹ̀ ní kábíyèsí mi kí ni mo ṣe ẹ̀jẹ̀ ìjọ tó lọ́nà kí ni mo ṣe ẹ̀ máa bàálà mi ò yá fúnra wọn máa bàálà mi ò yá. Mo ti bẹ̀ tẹ́ lára yóò yá. Kábíyèsí ara mi ò yá kí ni mo ṣe ẹ̀jẹ̀ ìjọ tó lọ́nà tá ẹ bá máa jẹ́ pè yín máa ṣàlẹ̀ wá jẹ́ yín. Dẹ̀ni kí ni mo ṣe sá mo ṣe ní kí lókò sí ẹ̀ ní owó máa ṣe fídíò yẹn tó bẹ̀ sí ní ìlú. Ẹni tó sọ pé tí n bá kú òun wá kàn ní ká sí ní dànù síbẹ̀ ní. Ẹ̀rí kò sí kan pé tẹ̀ta gbogbo ọlọ́pàá Nàìjíríà ọwọ́ àwọn ló wà. Àdéhùn gbogbo àwọn àgbààgbà Nàìjíríà ọwọ́ àwọn ló wà. Ẹ̀rù ń bà mí o tẹ bá lè ràn mí lọ́wọ́ ẹ ṣàánú mi kí wọ́n kó òjijì nílé yìí. Ẹ ṣeun
ẹgbọ́ sẹ́ni pé ọ̀daràn mọ́ràn nìyẹn, ìwà ọ̀daràn pọ́nbélé nìyẹn. Ẹ wo bàbá yìí, bàbá 73 ọmọ 40 Ọdẹ́yàlé ọmọ 40 ọwá nítorí ìwọ́jọba ọwá ń gbá bàbá 70 ó ń gbá níkò lúkọ̀sì àbí kí náà ń gbé lúkọ̀sì yẹn mìíràn yẹn náà ó fọ́ létí bàbá 73 tó tó kábíyèsí bí lọ́mọ ó sì ń dọ̀bálẹ̀ fún ẹ̀yin ọba aláyé ilẹ̀ Yorùbá òun rèé o. Tẹ́ ẹ bá dákẹ́ sí eléyìí ẹ má jẹ́ kí n gbọ̀n yín mọ́ jẹmọ́ Ọlọ́run jẹ́ kọ́bọ̀ níyì mọ́. Alágàdá kí tí tọ́ọ̀gì lókùn tán fi ń jọba o, tọ́ọ̀gì òun rèé o. Àfi bá yan ọba mọ́ owó lókùn tán fi ń mọba o. Ìjọba ló sì ń gbé ọ̀pá àṣẹ lé wọn lọ́wọ́. Ẹ wo ohun tó lè ṣe. Ẹ tún wá máa gbọ́ kódà ìjọba gọ́ọ̀mẹ̀ntì gan ọ̀jọba yìí lójú. IG wa kò jọba yìí lójú. Ó ní àwọn ọlọ́pàá gan àkóló òun ni wọ́n wà. Òun IG wa ní ṣé ọba yìí ni IG wa ni. IG bàbá wa Ẹgbẹ́tókun ẹ pẹ̀mbẹ̀ yẹn lágbára Ọlọ́run ẹ sì gúnlẹ̀ ayọ̀ bàbá Ẹgbẹ́tókun ẹ̀yin ọ̀gá ọlọ́pàá yányán nílẹ̀ Nàìjíríà lónìí. Ọlọ́run ló gbé síbẹ̀ kì í ṣe èèyàn. Ká dúpẹ́ lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ Ògùn ọmọọba Dàpọ̀ Abíọ́dún ẹ̀mẹ́fà mo gbé fún yín bẹ́ẹ̀ lọmọkùnrin ṣe ó ṣe bẹ́ẹ̀ yes lẹ́yìn ọ̀sọ́kà oníkọ́ yóò dànù ọ̀yà wọ́n fún suspension ẹ má bínú suspension wọ́n fún o suspension ni wọ́n fún ọba yẹn ẹ rí bẹ́ẹ̀ ti fi bó ṣe forí adé bó ṣe fi gbólẹ̀ ẹ̀yà suspension ni wọ́n fún kó sì lọ sinmi. Ẹ wá sọ fún mi kọlọ̀rọ̀ Kúnlé ọba aláyé tí yẹn dà ẹ̀sà bó bá ti ń parí suspension rẹ̀ yìí oṣù mẹ́fà bí tó bá ti ń bọ́ ń bẹ̀ IG ẹ̀yin náà ẹgbẹ́ o ẹgbẹ́ danto torí pé ó ti foul language ilé tó sọ yẹn foul language ni láti pé àwọn ọlọ́pàá gan akólóhùn ni wọ́n wà foul language ni abuse language ni abuse statement yóò dáa òun ló sọ yẹn dájú sáká àwọn ọlọ́pàá wa ò jọrọ ẹni yìí lójú yàtọ̀ ẹgbẹ́ lẹ́yìn bá ti gbé gbogbo àwọn tó tẹ̀lé àti lúkọ̀sì yẹn mẹ́rin àbí kí ni wí dáńgbàjáńgbàmùrè lóògùn kàtà ní lúkọ̀sì kí ni àwọn yẹn náà ẹgbẹ́ wọn ẹjù wọn mú galagala ó ti tẹ òfin Nàìjíríà lójú tí èsì kékeré bàbá 73 torí Ọlọ́run òun rèé o àgbà ọba mẹ́rìnlá lókùtà nílẹ̀ Yorùbá lónìí Aláàfin ti lọ. Bàbá wa Àwùjalẹ̀ kẹpẹ́ lásẹ̀ ẹ̀yin àgbà ọba ilẹ̀ Yorùbá mo tún pè yín tó bá ti ń parí suspension oṣù mẹ́fà àti gómìnà wa ní ìpínlẹ̀ Ògùn àwọn IG bàbá Ẹgbẹ́tókun ẹ̀yin náà gbé tẹ́ bá ti gbé tó bá ti ń parí dọ̀dọ̀ yín tàbí kẹ́ farabalẹ̀ fún àwọn ọba aláyé ilẹ̀ Yorùbá káàánú kí wọ́n kan máa fún kó tó fún suspension padà tó bá ń parí yẹn IG bàbá wa Ẹgbẹ́tókun tí ò ní bàdì fún láíláí ẹgbẹ́ kó wá parí gbogbo ẹ̀ sọ́dọ̀ yín bẹ̀ yẹn. Bàbá wa ọmọọba Múyìwá Adéjọbí PPRO mo kì í yín o kọmíṣánná wa ní ìpínlẹ̀ Ògùn mo kì í dáadáa
PPR nípínlẹ̀ Ògùn mo kí ẹ̀yin ọlọ́pàá mo kí dáadáa kúṣẹ́ ẹgbẹ́ ó ti tàpá sí ó ní àkóló òun lẹ́wà sákóló rẹ̀ lẹ́wà lóòótọ́ tó bá gbá kóló ẹ̀ lẹ́bá wá ẹ̀ ní gbé ṣùgbọ́n tí ìbá sákóló ẹ̀ lẹ́bá wá ẹ̀ gbé o torí pé ọjọ́ ọlọ́pàá tẹ́lẹ̀ àbí ẹ má fojú yẹn wò ó ẹ má fojú yẹn wò rárá ẹ dákun ẹ má fojú yẹn wò mo jẹ́rìí àjì mo jẹ́rìí ara ẹgbẹ́ tó kù no mo jẹ́rìí yín mo trust ẹ ṣe ṣókí iná àlọ́bẹ̀ oge ẹ bá wa ṣí ẹ bá wa pín kọ́lẹ́dọ̀ àjì ẹ bá wa pín gbọ́dọ̀ ní gbogbo ọ̀dọ̀ àwọn balẹ̀ Yorùbá ẹgbẹ́ gbèsè tó lórí o ire o.